olùtọ́sẹ̀ mẹ́ta nílùú Saudi lọ́rọ̀ fọ́ṣọ kọjá yìí. nígbà tí mi ò gbẹ́ni dání owó làbúrò lọ́sùn sọ́hùn àti pé lè ṣe ájì mọ̀sùrù ni mo tẹ̀lé lọ sí ìrìnàjò ájì mi. ọ̀sẹ̀ mẹ́ta fún ṣe hajj ṣíṣe yín pé sá. ó pe o tún lé torí pé ọjọ́ márùn-ún péré ní ṣe hajj èyí tó kù ziyara la fi ṣe. gbogbo tí Kùránì àti àdìsí àdébùwà Muhammad sallallahu alayhi wa sallam mẹ́nu bà lágbìyànjú torí hajj pẹ̀lú sunna ló jẹ́ Amir Kọ̀bọ́rọ̀dín Àjàlá lógún. ibùgbé tó dára ìtọ́jú tó péye wá sí àtìgbàdégbà látẹnu àwọn afáà tó dáńtọ́ wò ó kò sáyé àǹkà tí kẹfọlọ́ngbò nílé ṣe hajj mọ̀sùrù ṣe hajj pẹ̀lú sunna ni. nígbà wo ni fọ́ọ̀mù gbígbà máa bẹ̀rẹ̀. fọ́ọ̀mù wọn ti wà ń tà kẹ̀tíkẹ̀tí làwọn èèyàn ń gbà 14 November sí 27 November ní umrah oṣù Rabiul Awwal táwọn gbéra umrah ní oṣù Ramadan 1st May sí June 4 2019 ọjọ́ kìíní oṣù kẹjọ sí ọjọ́ kejìdínlógún oṣù kẹjọ ọdún 2019 ìrìnàjò àjò ọ̀tẹ̀ yìí máa wáyé 24 Tokunbo Street Lagos Island làwọn èèyàn ti ń gba fọ́ọ̀mù fún àlàyé ẹ pé 08023364653 tàbí 09095604931. Ájì Mọ̀sùrù ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé. Alhamdulillahi Rabbil Alamin. والصلاة والسلام على من لا نبي بعده سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه ومن سلك مسلكه واستنى بسنته وسار على دربه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. أيها الإخوان والأخوات في الله، السلام عليكم ورحمة الله وبركاته. Adáwọ́pẹ́ fún Ọlọ́run Ọba, a sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. A bẹ̀ Ọlọ́run Ọba Allah kí Ọlọ́run Ọba kí ó dákun kó jọ ìmọ́lẹ̀ rẹ̀ tó ti tàn fún wa yìí tí í ṣe súnà Nabi sallallahu alayhi wa sallam Ọlọ́run má jẹ́ kó kú mọ́ wa lójú láíláí. Ọlọ́run bá ti ní ká bẹ̀rẹ̀ dáadáa àti bẹ̀rẹ̀ lórí súnà tànàbí sallallahu alayhi wa sallam. Ọlọ́run àbíọ́ jẹ́ àparí dáadáa, jẹ́ ká túbọ̀ tán wá ó dáa. ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn, láláì nígbà wa ní àkókò ní dédé àsìkò tí a wà yìí, gẹ́gẹ́ bí àwa náà ti mọ àwọn nǹkan tí ó ń lọ, pàápàá jùlọ gbogbo ẹni tọ́lọ́run Ọba Allah bá ní kí ó lè máa current, kó máa mọ nǹkan tó ń lọ, pàápàá jùlọ nípa ẹ̀sìn Islam ti wà yìí, pàápàá jùlọ nílẹ̀ Nàìjíríà wa tí a wà yìí, a rí pé oríṣiríṣi ló ń lọ, pàápàá jùlọ lórí àwọn àfáà wa ní Nàìjíríà tá a wà yìí. Gbogbo ohun tí ò sí nínú Islam ò ní wọ́n kó síbẹ̀, tó ṣe pé ẹlòmíì láti ọdún tó ti ń ṣe Islam bọ̀ kò ní Islam pínrín bí ti wulẹ̀ ó mọ̀, torí gbogbo Islam ẹ̀ ti bàjẹ́. Bó ṣe ń ṣe ló ń bàjẹ́, á wá déwájú Ọlọ́run kò wá ní bá nǹkan kan. Tó bá rí bẹ́ẹ̀, ìwọ̀nba bọ́lọ́run bá ṣe wá ní kó yé wa mọ́, a gbọ́dọ̀ máa ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn, tọ́rọ́ Ọlọ́run Ọba Allah ló sọ bẹ́ẹ̀ fún wa. Ìpè ká máa ṣàlàyé bayyinu linnas, ẹ máa ṣàlàyé fáwọn èèyàn. Ẹni tó bá ní ìmọ̀ tí yóò ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn tó bá dọjọ́ ògbéǹde alkiyama, alijamahullahu bilijami minan nar. So Ọlọ́run Ọba Allah, ìjánu Ọlọ́run Ọba Allah yóò fi fa ẹnu ẹ̀ tí yóò fi di ẹnu ẹ̀ tí yóò fi fa wọ́wọ́ nù náà, nítorí pé ó ní mímọ̀ láti fi ṣàlàyé fáwọn èèyàn ṣùgbọ́n kò sọ. Eléyìí òun ló mú wa táwa fi sọ pé tó bá rí bẹ́ẹ̀, gbogbo ohun tá a bá mọ̀ tó yé wa yékéyéké á jẹ́ kó yé àwọn èèyàn, pàápàá jùlọ láti lé àwọn èèyàn kúrò níbi ìdá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run, kúrò níbi ẹbọ eléyìí tó ṣe pé òun ló ń ba gbogbo iṣẹ́ jẹ́, tó sì jẹ́ pé orí ẹ̀ làwọn àáfàá wa ńlẹ̀ Nàìjíríà jókòó tì. Mo ò sọ̀rọ̀ gbogbo ayé, mo fẹ́ sọ̀rọ̀ tìlú mi gangan nílùú Nàìjíríà, tó ṣe pé àwọn àáfàá bẹ̀ nǹkan kan ò yé wọn nínú ẹ̀sìn. Ká sọ pé nǹkan kan ò yé wọn, torí pé tá a bá sọ pé ó yé wọn, wọ́n mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni wọn ò lè bọ́ wájú Ọlọ́run. Ṣùgbọ́n ká lo gbólóhùn pé kò yé wọn, torí pé bá lọ́pọ̀lọpọ̀ wọn náà tó bá bọ́ sórí wáàsí tó ń sọ̀rọ̀, ẹ rí pé nǹkan kan ò yé. Lápẹẹrẹ fún irú Aníyìkáyé, ẹ rí pé nǹkan kan ò yé nínú ẹ̀sìn, ó ń da gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn, dáwọn nǹkan tó yàtọ̀ tí ò jọra wọn, ó sì ń dà pọ̀ láti fi ṣì àwọn èèyàn lọ́nà.
pàápàá jùlọ bóyá nítorí iṣẹ́ tí wọ́n ń ṣe, iṣẹ́ ẹbọ tí wọ́n gbé dání, iṣẹ́ oògùn ṣíṣe fáwọn èèyàn tí wọ́n gbé dání. So àwọn kọ́sítọ́mà wọn fẹ́ kí wọ́n ó sá lọ. Pé ńgbà tí súnà Ànábì sallallahu alaihi wasallam tó ti gòkè tó dẹ̀ ń fi yá àwọn èèyàn pé eléyìí ẹbọ ni eléyìí kò dá o, wọ́n á wò pé tọ̀ gbogbo àwọn tí wọ́n bá ti gbé súnà Ànábì sallallahu alaihi wasallam dání, àwọn ọmọ àtáàkì wọn, àwọn ọmọ takò wọn lójú ọ̀nà tọ́lọ́run. Eléyìí tó sì ṣe pé kò sí nǹkan kan tó ń bẹ ń bẹ fún gbogbo àwọn tí wọ́n bá ń hurú wà báyìí tó ju pé ìyà ńlá, ìyà ẹlẹ́tẹ̀ ìlérò ó ti ń bẹ ńlẹ̀ fún wọn. Torí àwọn kan ti síwájú wọn ṣerú ẹ̀ tí wọn ò bá dáa, tí wọn ò dọ́dọ̀ Ọlọ́run dáadáa, àtúbọ̀tán wọn dàrú ni. Kọ́rọ̀ tí wọ́n má bàa wá já síbẹ̀, òun ló mú àwa ṣàlàyé káwọn náà lè bá ronú pìwàdà kúrò lórí gbogbo àwọn àṣìṣe àbí àwọn àmọ̀mọ̀ṣe wọn. Wípé ọ̀pọ̀lọpọ̀ wọ́n mọ̀ pé tá bá ní wọn mọ̀ a fi bò wọn láṣìírí ni. Wọ́n mọ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ọ́mọ̀ sí àwọn èèyàn lọ́nà nítorí tí wọ́n ó jẹ, nítorí tí wọ́n ó mu, nítorí ilé ayé tí wọ́n ń wá. Àfáàní àyà jami'a dunya ìgọ́ ìrìbálì ìgọ́tìn. Àyà jami'a dunya ìgọ́ ìrìbálì ìgọ́tìn. Liman tajma'u dunya wa anta tamutu. Liman tajma'u dunya wa anta tamutu. Àyà jami'a dunya, mo pè wọ́n tó ń káyé jọ, ìwọ́n tó jẹ́ pé torí ayé gbogbo nǹkan tó ń ṣe torí ayé ni, o rántí Ọlọ́run, o rántí ọjọ́ àtúbọ̀tán rẹ. Ìwọ́n tó ṣe pé o rántí ọjọ́ tó kù wọ nìkan nínú yẹ̀pẹ̀, tí ó kù wọ nìkan nínú sàárè tó lọ pàdé Ọlọ́run ọba, tó ṣe pé gbogbo ìgbésí ayé rẹ bó o ló ṣe fẹ́ hàn, bó o ló ṣe fẹ́ di ẹni táwọn ayé ó máa rọ́ gìrìgìrì tẹ̀lé, bó o ló ṣe fẹ́ di ẹni tó máa sọ̀rọ̀ táwọn ayé ó máa sọ pé lágbájá ló ń sọ̀rọ̀ yẹn, èyí tí wọ́n ń fẹ́ nìyẹn. O rántí ọjọ́ tó lọ pàdé Ọlọ́run. Àfààní àyà jami'a dunya, mo pè wọ́n tó ń kólé ayé jọ tó jẹ́ pé ọrọ̀ ní gbogbo kó máa kó jọ, àti lọ́rọ̀ àti lówó ń lò ń bá ká, àti sin Ọlọ́run àti bọ́lọ́run ọba dáadáa kò kẹ́ ẹ́. Ligọ́ ìrìbálì ìgọ́tìn, ó sì lè dógóńgó rẹ̀. Ayé tó lóun wá tó nítorí ayé lòun wá ló fi ń ṣe lọ́yìn, torí ayé ló fi ń ṣe àwọn èèyàn lọ́nà, torí pé torí owó tẹ̀ ń wá náà lẹ fi ń ṣe àwọn èèyàn lọ́nà, torí ayé tẹ̀ ń wá. Ẹ mọ̀ sọ nǹkan tí ò yẹ kẹ́ ẹ sọ nípa àwọn ọmọ ìyá yín, nípa mùsùlùmí ọmọ ìyá rẹ̀, ẹ mọ̀ ṣàkóbá fún wọn bí Al-Fulani, Dáúdà Al-Fulani tí ó mọ̀ kọ̀kọ́ wúkọ nípa àwọn mùsùlùmí, yóò mọ̀ kọ̀kọ́ wúkọ yóò mọ̀ kọ̀kọ́ kúkọ láti máa ba àwọn mùsùlùmí ló kọjẹ́, láti máa ba àwọn ẹni rere ló kọjẹ́, láti máa ba àwọn àáfàá tí wọ́n ń pèpè sójú ọ̀nà ẹ̀sìn tọ́lọ́run ọba lórúkọ jẹ́. Ìyẹn Dáúdà Al-Fulani àtàwọn èèyàn bíi tiẹ̀, òun kíkọ lòun ń kọ, kò mọ wáàsí ṣe, kéwò yé débi pé yóò ṣe wáàsí, ṣùgbọ́n ó lè pọ́síkọ̀ kó kọ nǹkan, ẹ̀rí bó ṣe kọ ó kọ ọmọ abẹ́rẹ́ ní tó ń kọ, ẹni tó gbé síta fún Saheed Shittu tó ń sọ wípé ìyẹ́ wọ aṣọ lọ́dọ̀ àwọn òyìnbó ní báràkì àwọn òyìnbó, tó wọ aṣọ tó lọ ṣe fàájì tó ń ṣeré tiẹ̀ gẹ́gẹ́ bí irú Nàìjíríà, ìròrí kíròrí, ó ti bà ìròrí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà jẹ́ torí pé wọ́n lajú, wọ́n jáde. Wọ́n ṣe bíi ti Nàìjíríà tó jẹ́ pé tí o bá wọ aṣọ sójà, tó bá wọ aṣọ sójà bó wọ camouflage, sójà á mú ẹ, wọ́n á máa lù ẹ́ lùkulù. Wọ́n ṣe bí bẹ́ẹ̀ ló kárí àwọn ìlú mi ni. Wọ́n mọ̀ pé wọ́n lajú, wọ́n sì béèrè, wọn ò jáde kúrò Nàìjíríà rí. So eléyìí wá sọ wọ́n dìdàkudà, ó jẹ́ kọ́pọlọ wọn kúrú. Wọ́n wá rẹ̀ ń tó lọ sí báràkì àwọn sójà tó wọṣọ sójà, tó jẹ́ pé àwọn olórin lásán wọ́n ń wọṣọ sójà. Àwọn olórin àbẹ́ẹ̀rí tí àwọn olórin tí wọ́n ń kọrin lásán wọ́n ń wọ aṣọ sójà, wọ́n fi ń kọrin, wọ́n ń wọ̀ káàkiri níbi Amẹ́ríkà bíi London, táwọn ń wọ̀ káàkiri táwọn ò náà yàn sẹ́. Wá rí àfáà Saheed Shittu tó wọ aṣọ sójà
níbi tóun ti lọ ṣeré tiẹ̀ tó tún gbé kinní ìbọn dání lọ́dọ̀ àwọn sójà gangan ní lọ́dọ̀ àwọn sójà gangan lọ ní UK lọ́hùn tẹ́ni yẹ́dẹ̀ tún ya fọ́tò nǹkan tó gbé sórí Facebook ìwọ́ wá lọ gbé oníboko haram ni kí ló fà á torí pé àáfàá yìí ó ń sòdodo ọ̀rọ̀ fún yín pé ẹ jáwọ́ kúò ń bi ìṣekúṣe tẹ́ ń ṣe ẹ jáwọ́ kúò ń bi ẹbọ tẹ́ ń ṣe ẹ jáwọ́ kúò ń bi rádaràda tẹ́ ń bá káàkiri ẹ̀ ní bọ́lọ̀ ń dáadáa bẹ́ẹ̀ bá kú pẹ̀lú eléyìí ẹ wá bẹ̀rẹ̀ ẹ̀ ń sọ̀sọ̀kúsọ lẹ́yìn ìwà àgbáyé tó post ẹ̀ tí Alifulani Dáúdà Alifulani òun ló post ẹ̀ ó sì wà lórí wọ́ọ̀lù ẹ̀ ó sì wà ń bẹ̀ báyìí mo sì wò láàárọ̀ yìí tọ́ láti ó wá gbé Sẹ̀káù tó ń pààyàn káàkiri ní tiẹ̀ Boko Haram ó gbé sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó wá lọ gbé aláàfáà tó ń ṣe dáwà tó ń pa àwọn èèyàn kúrò ní di ẹbọ iṣẹ́ tẹ̀yìn ò lè ṣe tẹ̀yìn ń kó àwọn èèyàn lọ sí di ẹbọ tó ń wá kó àwọn èèyàn tẹ̀ ń kó lọ sí di ẹbọ pé irọ́ o kìí ṣe di ẹbọ ọ̀dọ̀ Ọlọ́run lèèyàn máa ń kó èèyàn lọ èèyàn kó àwọn èèyàn lọ sí oko ẹrú tara rẹ̀ ẹ wá gbógun tì í sẹ́ẹ̀mọ̀ para yín lẹ̀ ń gbógun tì ni béèyàn bá gbógun tẹni Ọlọ́run yóò parun ni èyí kí ló kọ ẹ̀ Aníyìkáyé Abdulgafari Aníyìkáyé òun kàtàkàtàn lòun bọ́ sórí kíní tó ń sọ àwọn ọ̀rọ̀ tí kò jọ ọ̀rọ̀ ẹ̀sìn rárá tẹ́ bá ń gbọ́ báyìí mọ̀ pé ṣé lèyí sì gbalẹ̀ kí ó kọjá sá tó gbalẹ̀ kí ó kọjá tó wà ń sọ rádaràda lórí nítorí pé o fẹ́ tako ìlànà tọlọ́n o fẹ́ tako ìlànà nábì sallallahu alaihi wasallam èyàn ò ní tako kéèyàn sóríire gbogbo ẹnikẹ́ni tó bá tako ìlànà tọlọ́n tó tako ìlànà nábì sallallahu alaihi wasallam kò ní sóríire kò sábàáyọ fẹ́ nìyẹn so kí ló wá ń ṣe yín túbù ila Allahi tawbatan nasuha ẹ túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ẹ túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ẹ má dàbí àwọn Yahudi àwọn ni wọ́n ń ṣe gbogbo nǹkan tẹ́yin ń ṣe yìí àwọn Yahudu ni wọ́n ń ṣe gbogbo nǹkan tẹ́yin ń ṣe yìí ẹ jáwọ́ tẹ́ bá jáwọ́ yóò dáa fún yín torí pé gbogbo eléyìí tẹ́yin ń ṣe ẹ lè bọ́lọ̀ ń dáadáa bẹ́ẹ̀ bá kú pẹ̀lú ẹ̀ láti máa sọ pé ẹ bá tọmọlàkejì jẹ́ bẹ́ẹ̀ ló jáde ìwọ Abdulgafari ló ń bú àáfàá Sheikh Imran ló ń ṣépè fún bẹ́ẹ̀ ló ń bú Saheed Shittu tó ń bú ìyá rẹ̀ tó ń bú bàbá rẹ̀ tí kò ṣẹ̀ ìwọ Alifulani ìwọ lọ gbé gbogbo nǹkan tí kò ṣe bẹ́ẹ̀ wàá máa kọ́ nǹkan tí kì í ṣe bẹ́ẹ̀ wàá máa kọ́ máwọn èèyàn lẹ́sẹ̀ síbi torí ipò lọ́wọ́ ni à ń fún yín lásìkò kẹ́ ẹ lè túbá ni tí kì í bá ṣe bẹ́ẹ̀ bá a bá pe Ọlọ́run pẹ̀lú àánú rẹ̀ Ọlọ́run ó sì dá wa lóhùn tá a sọ pé ọwọ́ tó fi ń kọ́ yẹ kọ́lọ́run ó gbà á mi ì tí ì sọ bẹ́ẹ̀ àti ìgbẹ́ lọ́run léyìn lórí ṣùgbọ́n tẹ́ ẹ bá sún wa kàn gírí a wà bẹ́ lọ́run léyìn lórí pé tọ́ ọwọ́ rẹ tó fi ń kọ́ yẹ o gúláti àìdíhìm kọ́wọ́ òun parun kọ́ má fọwọ́ nǹkan rẹ mọ́ láyé tó bá yẹ pé nǹkan kúkọ nípa àbòsí láti máa fi bàtà àwọn ẹni Ọlọ́run ọba láti máa fi bàtà àwọn tí wọ́n ń ṣe dáwà lójú ọ̀nà tọ́lọ́run ọba jẹ́ ni kọ́wọ́ wọn parun kó má wúlò fún ẹ mọ́ láyé ṣùgbọ́n àní tí ì sọ bẹ́ẹ̀ á ṣe sùúrù torí pé inna Allaha ma'as sabirin ẹ̀yin náà wá wo bọ́rọ̀ yín ṣe ń já sí gbogbo ète tẹ́ lọ dètè gbogbo irọ́ tẹ́ lọ wéjọ gbogbo àṣà títẹ́ ilé fẹ́ sà àbí tẹ́ ti ń sà ṣé kò túrun kan lára àáfàá wa Saheed gbogbo ìtẹ́ ń sà sáàfàá súnà tẹ́ máa parọ́ mọ́ wọn tẹ́ máa oríṣiríṣi ẹ wá tún lọ kójọ ẹ ní ẹ̀yin Islamic Orientation Group òní èèyàn 127 ẹ wá kójọ ẹ wá ní síírù wọ́n ní sírù òsí tèbí wọ́n ní sírù òsí ni ẹ jẹ́ ká fi sírù yẹ hàn wọ́n irú Saheed Shittu yẹ tá a bá ti mú sírù tá a fi dá dùbúlẹ̀ tó jókòó ẹ jẹ́ ká sóògùn sí
àbí gbogbo ọ̀nà míì tẹ́ bá mọ̀ bóyá ẹ lè rọ́nà láti bu nǹkan sínú oúnjẹ fún kẹ́ bu fún kó jẹ kó kú àbí bí ó bá dẹ̀ kú kó wà ìdajì ayé ìdajì ọ̀run. wàyámukúrúnà wàyámukúrúlọ́wù wàlọ́wù khairul makirin. ẹ̀yin ti gbàgbé ni èèyàn wà lórí dáadáa tọ́lọ́n lórí ìlànà tànàbí sallallahu alaihi wasallam kọ́lọ́n ó wá filẹ̀ tọ́lọ́n dídí sọ fún ànàbí sallallahu alaihi wasallam pé òun ọmọ dáàbòbò wallahu yahsimuka minan nas pé ìwà ànábì máa dáàbòbò ẹ kúrò lọ́wọ́ àwọn èèyàn àti gbogbo àwọn tí wọ́n bá gbéṣẹ́ ọlọ́run ọba dání tí wọ́n ń sòdodo ọ̀rọ̀ ọlọ́run ọba ọlọ́run máa dáàbò ẹ̀bò wọn ni wọn ò ní pírọ́blẹ́mù kankan ẹ̀yin kẹ́yìn má kú sínú wàhálà kẹ́yìn má kú sínú ṣíríkù òun là wá ṣe ń sọ̀rọ̀ tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni á dákẹ́ àmọ́ wòyìn ni ṣùgbọ́n torí kọ́ lọ́ má bàa bí wá wípé antum tẹkìtùmúnà ilma ẹ̀yin yẹn ń fìmọ̀ pamọ́ kí ló dé tẹ́ sọ̀rọ̀ torí ẹ̀ làwa fi ń sọ fún yín kẹ́ ẹ má wàá jí ó pẹ́ kẹ́ ẹ má jí ojú kẹ́ tètè ronú pìwàdà especially ìwọ aníyìkáyé torí pé aburú yẹn ti wá bá ẹ débi ọ̀rọ̀ ọlọ́run o ti wá ń ṣe o tiẹ̀ wá ọ̀rọ̀ ọlọ́run gan o ti wá yí ẹ mọ́ gbogbo ẹ ti wá dàrú bó dẹ̀ sí máa ń rí nìyẹn téèyàn bá ti lè sọ pé òun fẹ́ ṣe gírímọ́káì sọ́lọ̀ ọlọ́run ó yẹpẹrẹ rẹ̀ ni àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ lánàá ọlọ́run yẹpẹrẹ wọn ni bẹ́ẹ̀ yàn kan bá tún ṣerú ẹ̀ lẹ́yìn náà ọlọ́run ṣe kíni ọlọ́run ó yẹpẹrẹ owó ni bó ṣe wá ń tẹ̀sẹ̀ bó ṣe ó wá ṣe fídíò jáde ìwọ wá ń sọ pé o ò mọ ìyàtọ̀ láàrin dàwáwù o ò mọ ìyàtọ̀ láàrin dàwáwù àti síhírù ó sì lọ kẹ́kọ̀ọ́ irú ẹ̀kọ́ wo ló wá kọ́ tí ò yí ọ ó mọ̀ yàtọ̀ láàrin dàwáwù àti síhírù òun kò tí àdíthì ànábì sallallahu alaihi wasallam tánàbì ní tàdáwàwù ibadallah tàdáwàwù ibadallah inna Allaha lam yunzil da'an illa anzala lahu shifahu illa anzala lahu dawaahu pé ọlọ́run ọba àlá ó ní òun ò sọ àìsàn kan kalẹ̀ àyàfi kóun ó sọ ìwòsàn rẹ̀ tí àìsàn subhanallah so tí wọ́n bá sọ fún ẹ pé oògùn ìwòsàn tí wọ́n sọ pé dawaahu ó ní atib síbò wọn náà ń gbọ́ tíìbù nábáwí síbò ń gbọ́ tíìbù nábáwí pé oògùn ànábì sallallahu alaihi wasallam tánàbì kọ oògùn ìwòsàn ara tánàbì kọ tó kọ́ wa rẹpẹtẹ ó sì gbọ́ tírà tí wọ́n ń pè ní tíìbù nábáwí tí wọ́n ń pè ní tíìbù nábáwí eléyìí tí imam àfáwà Ibnul Qayyim tí wọ́n ṣe àwọn àfáà mi náà tún ṣe oríṣiríṣi míì náà ó mọ gbogbo ẹ̀ tàbí akásọpọ̀ ò mọ́ ni o lè dẹnu tíìbù nábáwí kó o bá síhírù kó o bá ń bẹ̀ pé ànábì ní ànábì ṣe síhírù o àbí òkè ká gbọ́ pé sáhàrọ̀ Rasulullahi sallallahu alaihi wasallam li ahadin mina sahaba àbí ká ànábì sọ fáwọn ọ̀sán pé ó yá o tasaharu ibadallah ẹ máa so oògùn ẹbẹnú gọ̀ǹgọ̀ ẹ máa ṣe oògùn tó tójú bọ kádàrá ẹ máa ṣe ànábì ní dàwáwù lànábì ń sọ ìyẹn làwọn àfáà pè ní ilmu tib ní Imamu Shafi'i rahimahullah làwọn ṣe ń sọ fún wa pé al-ilmu ilimani ilmu dini wa ilmu tib ìmọ̀ tẹ̀sìn àti ìmọ̀ tìwòsàn ní táwọn dókítọ̀ tí wọ́n ń treat òun ló ń jẹ́ dàwáwù oògùn tá a lò fún ìwòsàn ara tára owó fi gbádùn tó yẹ pé tí inú bá rún wá oògùn tá a lò sí tí inú rún ó fi lọ òun ni wọ́n ń pè ní dàwáwù kì í ṣe síhírù èyí táyìn ń ṣe ni síhírù tọ́lọ́run ọba àlá sọ pé èèwọ̀ ni ẹnìkan kan ò gbọ́dọ̀ ṣe. o wàá mọ̀ túmọ̀ o mọ̀ yàtọ̀ láàrin síhírù àti dàwà
ó sì mọ̀ yàtọ̀ o ṣùgbọ́n torí àbòsí tó o fẹ́ ṣe àtijẹkújẹ tó o fẹ́ jẹ àti pé o fẹ́ kí wọ́n mọ̀ ẹ́ gẹ́gẹ́ bó o ṣe sọ pé o fẹ́ hàn ni orí aburú nìwọ ti wá hàn eléyìí tó fún ẹ níbànújẹ́ o yóò sì dáa kó o lọ jáwọ́ eléyìí ni ó jẹ́ ká túbọ̀tán rẹ dáa àmọ́ tó o bá jáwọ́ o lè látúbọ̀tán tó dáa o àti gbogbo àwọn tí wọ́n ń ṣerú ní tó ń ṣe yẹ látòrí tiẹ̀ tó fi dórí gbogbo àwọn tí wọ́n ń ṣerú ní tó ń ṣe yẹ bẹ́ẹ̀yàn bá ń ṣerú bẹ́yẹ kò lè látúbọ̀tán tó dáa irú ètí dáadáa Al-Fulani náà ń ṣe yẹ kò lè látúbọ̀tán tó dáa àfi tó bá ronú pìwàdà torí kẹ́ wá lè ronú pìwàdà yẹ kátìbọ̀tán yín ó lè bá a dá òun làwa fi ń sọ fún yín yìí òun làwa fi ìdí tá à ń sọ fún yín yìí pé kó tó late kó tó pẹ́ ìgbà wo ló late tó bá tẹ́mi ẹ bá ti bọ́ tó ti jábọ́ ó ti late kẹ́ ẹ má ṣe àwọn èèyàn lọ́nà mọ́ ìyá Al-Fulani ó tún lọ gbé ẹgbẹ́ iléwé àbí ìjọ iléwé ni wọ́n ń pè ó tún lọ gbé sórí kinní ẹ̀ tán tún polówó oògùn tẹ́ ń polówó oògùn àṣírí bíbò tẹ́ ń polówó oògùn oríṣiríṣi tẹ́ ń polówó ẹ̀ fáwọn èèyàn ẹ sì pera yín mùsùlùmí ẹ tún wá pera yín láàfà tẹ́ ẹ bá jẹ́ àfà àjẹpẹ́ àfà ṣàìtọ́ọ̀nì nìyí tẹ́ bá pẹ́ àfà ní bẹ́ẹ̀ ṣe ń pera yín o àjẹpẹ́ àfà ṣàìtọ́ọ̀nì lẹ́yìn jẹ́yẹ tẹ́ni káwọn èèyàn wá máa ṣe oṣólẹ̀ kò lè dùn mí ná torí ó ti ń bẹ lára yín náà tó sọ wípé kéèyàn ó lọ jẹ èèyàn tó bá fẹ́ jẹ èèyàn ó ń bẹ lára yín náà tó sọ bẹ́ẹ̀ àmọ́ ẹ jáwọ́ gbogbo yín ẹ lọ jáwọ́ níbi àwọn èèyàn tẹ̀ ń ṣe yìí kátùbọ̀tán yín ó lè bá a dáa àánú yín ló ń ṣe mí èyí bẹ́ẹ̀ bá kú sórí eléyìí tẹ̀ ń ṣe ìyà ńlá ni ó ń bẹ fún yín kí wàá lèrè tiwa nínú kẹ́ ẹ jìyà lérè bí kẹ́ ẹ jìyà àlìjánà tọ́lọ́ ń dálẹ̀ ó ká gbogbo èèyàn wọ́n béèyàn bá rí tọmọ ìyá rẹ̀ tó ń sọnù tó ń wọgbó lọ kéèyàn sọ fún ni eléyìí náà ló fa ti àfa Saheed Shittu òun ló nífẹ̀ẹ́ yín jù òun ló fẹ́ràn yín jù eléyìí tẹ̀ ń gang up yìí tẹ́ ẹni ẹ̀ràn ayákìlà ni o ẹ̀ràn gbogbo ẹni owó tó bá wìn ẹ̀ ń tanra yín ni àṣírí yín tó ti wá tú wọ́n tún wá mọrú èèyàn tẹ́ ẹ jẹ́ pé ẹ̀yìn sáàfáà rè gbogbo èèyàn ti mọ̀ yín ó kọ gbogbo yín ń bẹ lọ́wọ́ wa ń bì gbogbo yín pátápátá kò sí lè sá mọ́ Ọlọ́run ọba lọ́wọ́ so yín tó kàn lè ṣe fún yín náà ní kẹ́ ẹ túbá kẹ́ ẹ ronúpìwàdà kó tó pẹ́ òun ni ó dáa fún yín kẹ́ ẹ má dàbí àwọn ọmọ Ísírẹ́lì ilé tọ́lọ́run ọba aláàsọ ń pa wọn wípé afakullama ja'akum rasulun bima la tahwa anfusukum mustakbartum fafariqan kadhabtum wa fariqan taqtulun. Ọlọ́run ọba àlá ó ní afakullama ja'akum rasulun bima la tahwa anfusukum ṣé gbogbo ìgbà táwọn òjíṣẹ́ Ọlọ́run bá ti wá báyìí pẹ̀lú nǹkan tó ṣe pé ọkàn yín ò fẹ́ ìfẹ́ inú yín ò bá mú ẹ̀yin ń rówó ń bẹ̀ ẹ̀ ń rí yìí ń bẹ̀ ẹ̀ ń rọ́lá ń bẹ̀ ṣùgbọ́n Ọlọ́run lòun ò fẹ́ kínní táwọn òjíṣẹ́ Ọlọ́run bá wá ń jíṣẹ́ yẹ gbogbo táwọn òjíṣẹ́ Ọlọ́run bá wá ń jíṣẹ́ yẹ fún yín istakbarutum ẹ wàá máa ṣègbéraga ẹ máa lérí ẹ pa wọ́n ni ẹ ṣe kínní ni ẹ bà wọ́n ló kọjẹ́ ni ẹ máa parọ́ mọ́ wọn Ọlọ́run ni kí ló dé tó jẹ́ pé bẹ́ẹ̀ lẹ́sìn ń ṣe tẹ́ ẹ̀rọ làákà yín pé ní tí wọ́n sọ pé à ń ṣe kò dáa ẹ jẹ́ á jáwọ́ ń bẹ̀ Ọlọ́run ni fafariqan kadhabtum ọ̀pọ̀lọpọ̀ yẹn lẹ ti parọ́ mọ́ Allahu Akbar Allahu Akbar ọ̀pọ̀lọpọ̀ yẹn lẹ ti parọ́ mọ́ wa fariqan taqtulun ọ̀pọ̀lọpọ̀ yẹn lẹ ti pàdánù ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn lẹ ti pàdánù nítorí òdodo Ọlọ́run kan tún yín láṣìírí báyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ ti pàdánù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ ti parọ́ mọ́. àyà tí mò ń ká yìí Ọlọ́run fi bá àwọn Yahudi wí ni àwọn Yahudi àwọn Ọlọ́run ọba fi ń bá wí ṣùgbọ́n kí ni ìyàtọ̀ ẹ̀yin àtàwọn Yahudi yìí kí ni ìyàtọ̀ ẹ̀yin àti wọn kò sí yàtọ̀ kankan láàrin yín
iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn náà lẹ́yìn náà ń ṣe torí àwọn Yahudi náà àwọn náà wọ́n ní mọ̀ tẹ́ bá sọ̀rọ̀ ẹ̀kọ́ wọn kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n la ya'malu bihi wọ́n lò mọ́ wọn sójú ọ̀nà tọ́lọ́run náà ni. àwọn àfáà ní usul wọ́n jẹ́ kó yé wa wípé al-ibratu bí umumi lafsi la bí khususi sábàbí al-ibratu bí umumi lafsi la bí khususi sábàbí la bí khususi sábàbí. níta wòye sí ni pé kí kálé kákó eléyìí tí ọ̀rọ̀ yẹ ká ọ̀rọ̀ tí wọ́n sọ yìí bó ṣe bá àwọn Yahudi wí ló gbẹ̀yìn náà mi báyìí kì í ṣe sábàbù tó fi sọ̀kalẹ̀ láfẹ́ wò. tó yẹ ń sìn wọ́n bá rí ikọ̀ nǹkan dábẹ́tùm ìwọ náà àlìfùlání àtàwọn ìjọ rẹ̀ ẹ wà àwọn tẹ́ ẹ ti parọ́ mọ́ ẹ wò gbogbo àwọn tẹ́ ẹ ti parọ́ mọ́ Ọlámírú Àjàlá ó wà lára àwọn olè oníṣàìdì ṣítù òní Boko Haram ara Boko Haram ní wàlà ìndàkà delil wàlà kìtàbí munir la indaka delil wala kitabun munir o lẹ́rìí kan o sì ní tí àkàntọ́ pé nǹkan kan báyìí ló tó ẹ sọ́nà tó fi rí ohun rèé o ẹ̀rí rèé púrúfù rèé o ṣùgbọ́n o kàn sá sọ náà ni so irú yín òbílẹ̀ jẹ́ nìyí yín tó yẹ kí wọ́n ṣe fún yín kí wọ́n palẹ̀ irú yín mọ́ ni kàn má jẹ́ kẹ́ ẹ̀ 60 mọ́ lórí ilẹ̀ kàn lọ tọ́jú yín síbì kan pamọ́ kíjọba ó gbé yín torí pé irú ẹ̀yin ilẹ̀ ń dá wàhálà lẹ̀ ṣùgbọ́n tá a bá ṣe bẹ́ẹ̀ ní ìsìn wọ́n á ní àwọn mùsùlùmí wọ́n tún fìyà jẹra wọn àtàwọn wá sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ wọn á ní àwọn mùsùlùmí kí ló dé tẹ̀ ń túra yín láṣìírí kíní àṣírí wo lẹ nínú Islam sáàsì ní bẹ́ẹ̀ nínú Islam ni Ọlọ́run ọba àlà ó ní ó fìyà jẹ àwọn Bani Israel lórí pé kíni torí pé wọ́n máa ń bóra wọn láṣìírí náà ni wọ́n yẹ pé àwọn ẹlòmíì ni wọ́n ṣe nǹkan wọ́n á fìyà jẹ wọ́n ṣùgbọ́n tára wọn bá ṣe nǹkan wọ́n á kọ́fà ara wọn wọ́n yẹ pé torí pé mùsùlùmí ni ẹjẹ́ á kọ́fà rẹ̀ mùsùlùmí irú mùsùlùmí wo nìyẹn láṣìírí anywhere láti lè sọ̀rọ̀ tiwa orí afẹ́fẹ́ ni o everywhere ni o kò sáṣìírí kankan nínú Islam kò sí secret nínú Islam there is no secret in Islam. Islam is the religion of all. Islam is the religion of all. For all mankind. So Ọlọ́run rán Ànábì sí gbogbo ayé ni rahmatan lil alamin kò sí secret ẹ̀ ń tàṣírí ara yín síta ẹ̀ ń fẹ̀dí ara yín síta ẹ̀ ń ṣe gbá kí ló ń jẹ́ fẹ̀dí ara yín síta ẹ̀ ń tó ṣe tí ò dá tó ṣe tí ò bá mu ẹ̀ bá wí ni èwo ló ń jẹ́ fẹ̀dí ara yín síta ẹ wà gángọ ẹ ń pè torí ọmọdéọmọ Ìlọrin ni torí ó jẹ́ àáfàá bíi àáfàá ara yín ni ẹ wà mọ́ bò láṣìírí ní kọ̀kọ̀ dẹ́ni tó ṣe tí ò dá bó bá jẹ́ tó wà ń ta tí ò ń ṣe ara yín ẹ tú àṣírí ìyẹ́ àbí ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin lẹ́ ń ṣe wá sí bẹ̀rù Ọlọ́run fáwọn ẹ̀yin lẹ́ bẹ̀rù Ọlọ́run ẹ wá ń parọ́ máwọn èèyàn lóríṣiríṣi ẹ wà àṣírí yín bó ṣe tú ṣé ẹ mọ̀ pé nísìnyí níbi tó dé yìí ó yẹ kí wọ́n máa nàka sí kí wọ́n máa gbé yín ni kí wọ́n máa nàka sẹ́ni kọ̀ọ̀kan yín báyìí kí wọ́n máa gbé kíjọba máa nàka sí ká máa nàka yín fún wọn kíjọba máa gbé yín pé àwọn ọmọ táwọn wá láti ẹjọ́ yìí àwọn èèyàn táwọn wá kiri láti ẹjọ́ yìí ẹ̀yin lẹ ń pa wọ́n ẹ̀yin lẹ ń gbé wọn ẹ̀yin lẹ ń pa wọ́n ẹ̀yin lẹ ń gbé wọn torí ẹ̀yin lẹ ní kí wọ́n máa lo orí èèyàn kí wọ́n máa lo àbí ẹ̀yin lẹ ń sóògùn oògùn bẹ́ẹ̀ bá ti ń ṣe sírù yóò lo èèyàn la fi ń sọ fún ìjọba pé gbogbo àwọn àáfàá tán bá ti ń ṣe sírù ẹ palẹ̀ wọn mọ́ ó jẹ́ àáfàá ni ó jẹ́ babaláwo ni ó tán bá ti ń sóògùn àwọn bá ti ń jóògùn fáwọn èèyàn ẹ palẹ̀ wọn mọ́ pàápàá jùlọ àáfàá kí ló kan tiẹ̀ pẹ̀lú oògùn wọ́n bá tiẹ̀ fẹ́ báyìí tó ń jóògùn tó ń jó gbogbo ẹ̀ ọ̀dọ̀ babaláwo ló ti yẹ wọ́n bá àwọn èèyàn náà sì lélẹ̀ wọ́n gbọ́dọ̀ palẹ̀ wọn mọ́ ni ìlú tó bá fẹ́ dá tí ìlú bá fẹ́ dá gbogbo àwọn ológun bẹ̀ ni wọ́n palẹ̀ mọ́ kúrò ńlẹ̀ yìí tí ò jẹ́ Nàìjíríà ò dá àdìsìn nìyẹn torí pé àwọn ológun wọ́n máa ń invite gbogbo ogun tí wọ́n ń ṣe yẹ nǹkan tí wọ́n ń jó tí wọ́n ń lọ gbogbo kìíní yẹ wọ́n ń invite àwọn àjànú oríṣiríṣi àwọn àjànú bú wá sínú ìlú ni so àwọn ẹni wọ́n wà máa kó sínú àwọn èèyàn ni wọ́n máa dà àwọn èèyàn láàmú wọn ò ní jẹ́ kíjọba ó rójú láti ṣèlú bó bá tí wọ́n fẹ́ ṣe kíní kan wọ́n ti ránjànú sí
wọn ò ní jẹ́ kẹ́nìkan ẹ má gbẹ́ nìkan sípò kan tán ní èèyàn rẹ ni àkódẹ̀ tó débẹ̀ èèyàn rẹ ni o nígbà tó débẹ̀ ní ìsìnkú orí nǹkan kan sí mọ́ wọ́n ti ká yànnú sí àwọn olóògùn yìí ni táwọn àfáà náà pera wọn tán ṣe síìrù tí wọn mọ̀ yàtọ̀ láàrin dàwáwù àti síìrù. dàwáwù òun la lè ṣe ìyẹn lóògùn wòsàn àmọ́ àwọn oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ èèwọ̀ ni fún mùsùlùmí kò gbọ́dọ̀ débẹ̀ oògùn awọ́rò oògùn tajà ó gbọ́dọ̀ ṣe oògùn àṣírí bíbò ó gbọ́dọ̀ ṣe oògùn oṣólẹ̀ mùsùlùmí ó gbọ́dọ̀ ṣe gbogbo ẹni tó bá ṣe di mùṣíríkù èyí ní dìdìrín ẹ̀yà ní ìkáyè ló ń sọ pé wọn ò mọ nǹkan tó ń jẹ́ ṣíríkù ìwọ ló mọ tó ń jẹ́ ṣíríkù tó ń jẹ́ ṣíríkù ó ní pé ìdí àwọn ilmul ghaib pé ó mọ nǹkan tó wà ó mọ nǹkan kọ̀kọ̀ ó mọ nǹkan tó pamọ́ ẹ wàá mọ wọṣẹ́ fáwọn èèyàn ẹ mọ tẹyẹ̀pẹ̀ fáwọn èèyàn ẹ mọ wòràwọ̀ fáwọn èèyàn lẹ́yìn wá gbà yẹ kí ni ó ń jẹ́ ṣíríkù ṣebí ṣíríkù òun ni pé kéèyàn gbà pé ìtọ́lọ́wọ́n bá ń ṣe ẹnìkan tún lè ṣe lẹ́yìn ọlọ́run ẹnìkan wá ń wọ́ ọmọ kò rọ́mọ bí ìwọ ó wá sọ́dọ̀ tiẹ̀ ìwọ wá ní yóò rọ́mọ bí kó lọ gbé ewé kinní kan àti ẹran kinní kan àti nǹkan kan kó wá kó fún ìyẹn ni ó fi bímọ àbí kó gba kinní kó dè mọ́ra kó máa dè mọ́kùn ìyẹn ni ó fi mọ àbí nǹkan báyìí ló fẹ́ ṣe fún tí ó fi bímọ ṣé wọ́n lọ́mọ lọ́dọ̀ tó fẹ́ fún yàn ó lọ́mọ lọ́dọ̀ ibo ló ti rí mọ̀ yẹ sànàbì ló kó ẹ sáwọn sàbẹ ló kó ẹ nírú mọ̀ yẹ àwa wí táìwì ó lá kí lànàbì fẹ́ sógun sí kí lànàbì ó ṣe kíní sí àti ó tiẹ̀ mọ nǹkan kan nù kí ànàbì sallallahu alaihi wasallam tó ré ṣubú lórí ẹṣin tànàbì ré ṣubú lórí ẹṣin tó lo àìmọye ọjọ́ lé ló fà á tó fi ń kírun ń jókòó àbó kápá nàbì ó kírun ní jókòó tó sì kì dáadáa lànàbì fi wá ń kírun lórí ìjókòó táwọn sàbẹ fi dìde tó fi náwó sàn pé ẹ̀yin náà ẹ jókòó bí mọ̀ bá yẹ ṣe náà ní kẹ́yìn náà ti ṣe. ó ní ànábì ó kọjá bẹ́ẹ̀ kó èsì ìbàlẹ̀ ànábì wá sọ fún ẹ pé rọ́bọ̀tì lòun èsì ìbàlẹ̀ ànábì jẹ́ rọ́bọ̀tì àbó kàrọ̀ ọlọ́run ọba ò yí ẹ táwọn ọlọ́run ní wa ànábì sọ fún wọn kúl innama ana basharun mithlukum yuha ilayya annama ilahukum ilahu wahid faman kana yarju liqa'a rabbi falyamal amalan salihan wala yushrik bi ibadati rabbi ahada. ìwọ ànábì sọ fún wọn pé èèyàn bíi tiyín lèmi náà àwọn alárúbáwá wọn rí wọn fànábì ṣe yẹ̀yẹ́ pànábì náà ń lọ sọ́jà wọn ni kí ló dé tọ́lọ́wọ́n bò ṣe léyìn ní màláíkà ó ṣe jẹ́ pànábì ni tó náà ń lọ sọ́jà báwa náà ṣe ń lọ sọ́jà ọdẹ ìsìn ọ̀bàlẹ̀ níbo la ti ń rí tán ọ̀rọ̀ àwọn ẹlòmíín wá ní ànábì kò yí ọrùn ẹ̀ ò lè yí bó ṣe ń ríwájú ló ń rẹ́yìn bẹ́ẹ̀ ni ó lójú lẹ́yìn náà tó fi ń rẹ́yìn irọ́ oríṣiríṣi àwọn nǹkan rádaràda tí wọ́n gbé sí lórí ẹ̀yin náà wàá lè think pé ok kínní bó ló ṣe rí lóòótọ́ dẹ̀lílù tí wọ́n fi ń sọ kínní yìí dà ẹ jẹ́ àrí dẹ̀lílù kìtàbù rọ́ọ̀s ẹ wá ń sọ kàntàkàntà káàkiri ó tún èyí tó tiẹ̀ wàá sọ tá ní ìkàyé tiẹ̀ wàá sọ nínú kézẹ́ẹ̀tì tó ṣe èyí tó tiẹ̀ tó tún yà mí lẹ́nu pé ó ní ọlọ́run ọba ò dágàn subhanallah ó ní ọlọ́run ọba ò dágàn kò sẹ́ni kankan lágàn torí pé kí ni torí pé àgàn ibi tọ́lọ́run ọba ti sọ ó tún kó ti ibi tọ́lọ́run ọba ti sọ ó kẹ́lẹ́ bá mọ̀ pé ọlọ́run ọba àlá ó ti gba làyíká àwọn pípù yìí o ó tún kó ti ibi tọ́lọ́run ọba ti sọ o nínú sọ́ọ̀tù ṣúrọ́ tọ́lọ́run ọba àlá ti sọ ó tún kó tiẹ̀ o ṣùgbọ́n ìmọ́lẹ̀ rẹ̀ kò sí èèyàn lè takọ́ ọlọ́run ọba kórìtọ́ ọlọ́run ọba sí yọ́ọ̀mọ tẹsẹ̀bẹsẹ̀ ni àfi tó bá túbá gbogbo eléyìí ló jẹ́ ká mọ̀ pé ò tí ì túbá o tó bá túbá o ò ní sọ gbogbo kàntàkàntà tó ń sọ yìí o ní sọ́ọ̀tù ṣúrọ́ àyà 49 sí 50 ọlọ́run ọba aláǹ sọ bẹ́ẹ̀ pé lillahi mulku samawati wal ard ìjọba sánmà àtilẹ̀ ọlọ́run ọba ló ní òun ló ń darí ẹ̀ yakhluqu ma yasha ọlọ́run ọba máa ń dá tó bá wù ú yahabu liman yasha'u inatha ó máa ń ta ẹni tó bá wù ú lọ́rẹ̀ àwọn ọmọbìnrin tó yẹ pé bó ṣe ń bímọ báyìí yọmọ obìnrin ní ọmọ bíi títí bó tún lọ fẹ́ ìyàwó mi obìnrin yóò tún bó bá sọ pé ìyàwó ìwọ ṣé ìyàwó ló ń sọ ọmọ ni yóò tún lọ bó fẹ́ ìyàwó títí lórí 4 iná obìnrin náà ní ọmọ bí ọlọ́run ọba ló ń ṣe bẹ́ẹ̀ obìnrin ní gbogbo ọmọ ẹ̀ ọmọ jẹ́
so bó bá wọ ọlọ́run ọba àti bẹ́ẹ̀ fẹ́ lómi. wàyàhábù liman yasha'u dhukur bó bá sì wọ ọlọ́run ọba á fún ẹlòmíì lọ́mọ kíni ọmọkùnrin yẹ pé bó bá ti ń bímọ báyìí ọkùnrin làwọn ọmọ rẹ̀ ọmọ jẹ́ bó bá ti ń bímọ báyìí ọkùnrin làwọn ọmọ rẹ̀ ọmọ jẹ́ so ó bá wọ ọlọ́run ọba àti bẹ́ẹ̀. àwùjọ ìwíjùwùm dùkìrọ̀ náà wà inatha bó bá sì wọ ọlọ́run ọba á fún yàn lọ́kùnrin á tún fún lóbìnrin ọlọ́run ọba ló ń ṣe é kò sẹ́ni kankan tó lè ṣe é. wa yaj'alu man yasha'u aqima bó bá sì wọ ọlọ́run ọba adẹ́lòmíì adé alágàn aṣelágàn ìdí báyìí ló ti wá sọ ní ja'ala lọ́lọ́run lò ja'ala lọ́lọ́run lò àsòtí ẹ̀ mọ nǹkan kan nù kéw o tún lóga tún dàrú mẹ́ lọ́wọ́ o mọ anything o sì pèrè ẹ̀ láàfà kí ni ìyàtọ̀ ja'ala àti kọ́lákọ̀ tó wà nù àyà kí ni ìyàtọ̀ ẹ̀. wa yaj'alu man yasha'u aqiman ọlọ́run ọba dá ẹlòmíì lágàn ọlọ́run ọba ṣe ẹlòmíì lágàn kí ni ìyàtọ̀ ja'ala yẹn tó bá tún ní ọlọ́run ọba tó bá wù á ṣe ẹlòmíì lágàn ìyẹn náà ni pé ọlọ́run ọba dá ẹlòmíì lágàn ó ní ìyàtọ̀ wà láàrin ja'ala nígbà tó ok bá ń tú àyà yìí nínú Suratul Baqara ba'da a'udhu billahi minash shaitani rajim wa idh qala rabbuka lil malaikati inni ja'ilun fil ardi khalifa ṣé ja'ala kọ́ lọ́wọ́ bá lónìí nígbà tó lọ́wọ́ sọ fáwọn màláíkà pé mo fẹ́ dá àrólé sórí ilẹ̀ mo fẹ́ dá àwọn àrólé kan mo fẹ́ dá sórí ilẹ̀ tí wọ́n mọ̀ rólé ara wọn ní pé báwọn kan bá ti ń kú àwọn kan ó tún máa exist báwọn kan bá ti ń kú àwọn kan ó tún máa exist ìníjà ìlú ṣé ja'ala kọ́ lọ́wọ́ bá ń lò ní ṣé ja'ala yẹ kọ́ ni kọ́líkù náà kọ́ ni ìní kọ́ọ̀lìkún fìlẹ̀ àrídì kọ̀lífà iná lọ́lọ́wọ́ bá ń sọ ìní já ìlú fìlẹ̀ àrídì kọ̀lífà àti já ìlú ń bẹ̀yẹ àti kọ́ọ̀lìkù ìkankan náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló wà nù àyà yìí tọ́lọ́wọ́ bá ní wàyẹ́jálù man yasha'u aqima wàyákùlùkù man yasha'u hakima wàyákùlùkù man yasha'u aqima ẹni tó bá wọ ọlọ́run ọba ṣe ní àgàn ẹni tó bá wọ ọlọ́run ọba dá ní àgàn àbí kí ló bẹ̀rẹ̀ kí ni wọ́n fi ń sọ̀rọ̀ bọ̀ yakuluku máa ń yàṣẹ́ ọ̀kọ́ ọlọ́run ọba fi ń sọ̀rọ̀ bọ̀ ni ó gbọ́ kí ó yé o tiẹ̀ mọ nǹkan kan nú ẹ̀sìn ara so ó wá fẹ́ fi léyìí ó fẹ́ fi tàwọn èèyàn pé àwọn tí wọ́n rọ́ ọmọ bí wọ́n má bàa gbà pé ọlọ́run ọba ò kì í ságàn o ọlọ́run ọba ò kì í dá àgàn o so kán máa wá gbogbo bá ṣe jẹ́ ìwòsàn fún wọn àbí so ó lè bá máa gbẹ́bulé wọn lọ́wọ́ kó máa ṣe sírù fún wọn àṣírí yín ti tú ẹ̀rọ náà lọ gbogbo yín pátápátá yín tó lè ṣe fún yín òun ni kẹ́ ẹ lọ jáwọ́ gbogbo tó bá wùn yẹn máa ṣe kẹ́ máa pòsì ẹ̀ síta á máa rọ́dù ẹ̀ fún yín gbogbo tó bá gbogbo tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àwọn àfáàsùn àwọn tí wọ́n dákẹ́ ni wọ́n dákẹ́ nǹkan kò yá wọn yẹn ni wọ́n ṣe dákẹ́ àwọn ò dákẹ́ o a ti dìde a ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ ní pẹrẹu ẹ̀ tí ì mọ nǹkan kan a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ wà máa darí ọlọ́run bá rú ẹ máa tún nǹkan tí ò rí bí àwọn àdákẹ́ àwọn máa wò yín bẹ́ẹ̀ bá ti ń sọ láà máa gbé jáde padà mọ ohun tó sọ ní tí o bá dẹ̀ ti gbé sórí afẹ́fẹ́ o ti gbé síbẹ̀ fún gbogbo ayé ló lẹ́tọ̀ọ́ àti accept ẹ̀ àbí àti takò so àwọn èèyàn tí wọ́n tá wá ń bá sọ̀rọ̀ àwọn ò mọ̀ òdodo torí pé ńgbà tí wọ́n bá sọ̀rọ̀ tèmi sọ̀rọ̀ tẹ́lómi náà sọ̀rọ̀ wọ́n mọ̀ tó jó òdodo ń bẹ̀ ìwọ kọ́ ló fẹ́ sọ fáwọn èèyàn pé báyìí ni ṣebí wọ́n ṣàlàyé tiẹ̀ ni kò sí wàhálà náà jẹ́ kẹ́lómi náà sọ tiẹ̀ lórí ẹ̀ tó bá mọ nǹkan tó sọ. al-islamu dínúnà al-islamu dínúnà islamu lẹ̀sìn tiwa ẹ̀sìn wa ni tọ́lọ́wọ́n ọba tó dá wa sórí ẹ̀ tọ́lọ́wọ́n bá sì ṣàlàyé ẹ̀ tó yé wa so ibi tó bá ti ń gbégbèkúgbè bọ̀ tó bá ti dé bó bá ti dé bẹ́ẹ̀ àwọn ìgbèkúgbè gbogbo ẹ̀ láàárọ̀ padà fún ẹ ọwọ́ ni ká máa dákẹ́ kẹ́ máa balẹ̀ ọlọ́run ọba jẹ́ bẹ́ẹ̀ ṣe ń bàjẹ́ bọ̀ táwọn èèyàn ń kú lójoojúmọ́ tẹ́ẹ̀mọ̀ yàtọ̀ láàrin dàwáwò àti síhírù tọ́lọ́wọ́n ọba Allah tó ń sọ nínú àlùkùrán wípé gbogbo síhírù pátápátá o wàlá yúfúlíhù sáhírù àyètò àtà
gbogbo ẹni tó bá ń sóògùn pátápátá, gbogbo ẹni tó bá ń sóògùn oògùn abẹ́nú gọ̀ǹgọ̀, gbogbo wọn ò ní sórí ire níbi gbogbo ibikíbi tí wọ́n bá wà. ìyẹlẹ̀ yín wá ń ṣe, ìyẹlẹ̀ yín lẹ́dìmú, ẹ wá gbé oògùn wọnú Islam, oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ ẹ gbé wọnú Islam tí ò sí mbẹ̀. ẹ wá mú pàtì èèyàn ẹ fi ń sóògùn, ẹ mú pàtì ẹran ẹ fi ń sóògùn, ẹ mú pàtì èèyàn ẹ ń gé ẹ fi ń sóògùn káàkiri, ẹ ń pa àwọn èèyàn káàkiri. ẹ̀yin tó yẹ kí wọ́n gbé, ó yẹ kí wọ́n gbé yín ni, ẹ̀yin lẹ́ ń dà lúrú náà. wọ́n á wá àwọn èèyàn, wọn ò ní ra àwọn èèyàn, tẹ́bẹ́ yín lẹ́ ń sóògùn oṣólẹ̀. kí lẹ fi ń sóògùn oṣólẹ̀ tẹ́ ń ṣe? kì í ṣe pàtì ara èèyàn lẹ fi ń ṣe ni. tẹ́ tún polówó ẹ̀ sórí Facebook yín pé ẹ̀ ń ṣe oògùn oṣólẹ̀ o. ẹ̀yin àfáà àbúrò, ẹ̀yin àfáà rádaràdà yìí, tẹ́ ẹ bá lọ túbá ẹ bọ́ lọ́wọ́ bá ń bẹ̀. so ìtumọ̀ síìrù òun ni oògùn, àwọn oògùn burúkú eléyìí tí wọ́n ń ṣe yìí. oògùn ká ya ìyàwó sọ́kọ, ká yọkọ síyàwó, oògùn ká sọ pé a fẹ́ sóògùn fẹ́ sẹ́nìkan. wípé nǹkan tó ń jẹ́ síìrù àwọn àfáà ṣàlàyé ẹ̀ fún wa dáadáa tó yé wa. síìrù ẹ lọ wọnú, gbogbo ẹ̀yin tí ẹ lọ wọnú dictionary tí wọ́n bá sọ pé síìrù òun ni amalun yukrobu fi ila shaitan, ìyẹn iṣẹ́ kan ni tó ṣe pé wọ́n fi ń súnmọ́ shaitan tí wọ́n sì fi ń wá ràn lọ́wọ́ shaitan, òun ló ń jẹ́ síìrù. asilu síìrù sọ́rífù ṣéyì an akíkọ́tì ila ghairi, yìí tó ń jẹ́ síìrù ìpìlẹ̀ rẹ̀ gangan òun ni gẹ́gẹ́ bí àáfàá wa al-Azhari báwọn ṣe sọ. àáfàá wa al-Azhari àwọn ní aslu síìr, yìí tó ìpìlẹ̀ oògùn gangan òun ni sọ́rífù ṣéyì an akíkọ́tì ila ghairi, kí nǹkan tí kò rí bẹ́ẹ̀ kí kíní yẹn wá kó dàbí pórí bẹ́ẹ̀ lójú wa. so òun ló ń jó oògùn àbí kíni. so nǹkan tí èso òdodo èèyàn fọṣẹ wẹ̀ nílé ń bá yín sìn kó wá lọ máa tà ní ṣọ́ọ̀bù, ó fọṣẹ wẹ̀, so yóò lọ máa tà, ọjà rẹ̀ ó wà máa tà. kí ni àlákọ̀ tó wà láàrin ara rẹ̀ tó fọṣẹ wẹ̀ àtọjà tó ń tà? àlákọ̀ wo ló wà láàrin wọn? ìbáṣepọ̀ wo ló wà láàrin wọn? so ó túmọ̀ sí pé ọṣẹ tó fi wẹ̀ yẹ ṣàìtọ́nì ló ní kó fọṣẹ wẹ̀, jínù ló ní kó fọṣẹ yẹ wẹ̀. so jínù yẹn ti fún wọn condition, so nígbà táwọn dẹ̀ ti pé condition yẹn, jínù yẹn ló máa darí àwọn èèyàn yẹn lọ sínú ṣọ́ọ̀bù wọn láti lọ máa rajà. so eléyìí àwọn ní dictionary lásán, kẹ́ẹ̀kan wo dictionary òyìnbó English, ẹ translate lárúbáwá sí English, English ẹ translate lárúbáwá sí English, kẹ́ ẹ wo nǹkan tí wọ́n ó tù fún yín pé síìrù. so síìrù nǹkan burúkú ni o, kìí ṣe nǹkan téèyàn ń ṣe. káwọn bá ti sọ pé inú ṣẹ̀ríà lugotan òun ni mo tú fún yín yẹn, bá sọ pé lugotan àṣírù sọ́rífù ṣéyìn anaki kọ́tì ìlàgọ́ ìrìhì, kí nǹkan yí òdodo bó ṣe yẹ kó rí lọ sí ọ̀nà kó gbé fọ́tò míì wá tí kìí ṣe fọ́tò tiẹ̀. so táwa máa rò pé bẹ́ẹ̀ ni èèyàn lọ sògùn owó, so kí ló ń kówó wá fún? wọ́n ní wá soso lẹ̀, kí ló ń kó wá fún? so ṣiṣẹ́ ni ló fi ń rówó yẹ. so ẹ̀yin náà ti rí bẹ́ẹ̀ yẹ. so gbogbo eléyìí èèwọ̀ ni nínú Islam, èèwọ̀ pátápátá ni. so nínú ṣẹ̀ríà kí wá ní istilah lọ́dọ̀ àwọn àfà nínú ṣẹ̀ríà? àfà wa Ibn Qudama àwọn ṣàlàyé fún wa, wọ́n ní ìyìn tá à ń pè bẹ́ẹ̀ òun náà ni uqadun wa ruqa wa kalamu yatakallamu bihi aw yaktubuhu. wọ́n ní òun ní kókó kan tí wọ́n ta tí wọ́n gbélé yàn lọ́wọ́, àbí ọfọ̀ kan tí wọ́n gbélé yàn lọ́wọ́, àbí ọ̀rọ̀ kan tí wọ́n ní kéèyàn máa sọ, àbí nǹkan kan tí wọ́n kọ síbi kan. aw ya'malu shay'an yu'athiru fi badanil mashhur, àbí kí wọ́n ṣe nǹkan kan tó ṣe yí pé nǹkan yóò wà lápa lára ẹni tí wọ́n ṣe sí. yìí báyìí ni wọ́n ti ṣe nǹkan yẹn wà ń down long. so ẹni tí ò fẹ́ rajà tó kọjá lọ níwájú ṣọ́ọ̀bù ẹ̀, so iṣẹ́ tó ń ṣe ńlé tó fi wẹ̀ ńlé báyìí ó ń lápa lára ẹ̀ direct. a kàn wo ojú wo bẹ̀ ni pé ṣọ́ọ̀bù yìí dẹ̀ dá o, yóò bá lọ ra gbogbo tí ò ní gbogbo owó tó, kódà tí ò bá sọ́ra owó mọ́tò yóò fi ra nǹkan, so yóò fi ra nǹkan tán pé màá kú máa wá bí màá ṣe rówó mọ́tò. so
so torí pé àwọn àǹjànú ni so wọ́n ní àwọn nǹkan yìí ó ní so ní tó ṣe wípé wọ́n ó sà sí ẹni tí wọ́n sà sí yẹ so tó jẹ́ pé yóò lápa lára rẹ̀ áó kọ́lbì àbí kó lápá nínú ọkàn rẹ̀ áó ákìlì àbí kí nǹkan yẹ kó lápá nínú ọpọlọ ẹni yẹ mingeri mubasharatin lahu láì ṣe pé wọ́n rẹ́ ni yẹ wọ́n fọwọ́ kàn lára so walahu hakikotun faminhu ma yaktul so níbẹ̀ ìmí wà tó ṣe pé wọ́n fi pààyàn ni wà máa yamurud ìmí wà tó sì wà tó jẹ́ pé wọ́n fi káìsàn múyàn ni wà máa yakhudhu rajula ani muratihi fayamunahu wataha so bákan náà ìmí wà tí wọ́n ṣe sọ́kùnrin tó ṣe pé ọkùnrin yẹn tó bá dọ́dọ̀ ìyàwó rẹ̀ kò ní lè ṣe wọ́n ti ṣàgùn sí kò ní lè ṣe wàmí ní ọmọ yóò fárúdúkú bẹ́ẹ̀ náà lè má rí wa záwùjì ó sì wà nù wọn tí wọ́n fi ya ìyàwó àtọkọ. wàmà yorùbá gidu ahadaha ìlàlẹ̀ àkọr àwọn yóò ha bíbu bẹ́ẹ̀ náà fìnnẹ́yìn èmi sì wà tó ṣe pé wọ́n ó ṣe síyàn tó ṣe pé ẹni yóò kàn máa bínú sẹ́nì kejì ni àbí èmi wà tó ṣe pé ẹni yóò kàn ṣàdédé máa nífẹ̀ẹ́ rẹ̀ náà ni yóò máa nífẹ̀ẹ́ rẹ̀ so oògùn tí wọ́n ń ṣe nìyẹn ìyẹn tó ń jẹ́ síhìrù nìyẹn o tó ń jẹ́ síhìrù so márọ̀ tá à ń pè ní àìsàn méjì ni márọ̀dùlẹ̀ abdan àìsàn tara àti márọ̀dùlẹ̀ kọlb àti àìsàn tọkàn àwọn márọ̀dùlẹ̀ kòlób àìsàn táwọn ọkàn àti àìsàn tara so ṣé ẹ rí àìsàn tara òun ni dàwáwù wà fún àìsàn tara mo sọ fún yín nísìnyí pé àìsàn méjì ni márọ̀dùlẹ̀ abdan àìsàn tó ń ṣe wá láwọn ara wa àti maradul kulub àwọn àìsàn tó ń ṣe àwọn àìsàn tọkàn sótìyé àìsàn ti àwọn ọkàn tó jẹ́ pé àwọn èèyàn oríṣiríṣi àìsàn ló ń ṣe àbí àìsàn tara ṣé ẹ rí àìsàn tara ó ní à ń lo dàwáwù fún àìsàn tọkàn kò ní dàwáwù àìsàn tara yẹ láìsàn pé inú ń dùn mí inú ń run mí jẹ̀díjẹ̀dí ń ṣe mí nǹkan kan ń ṣe mí àwọn ẹ̀yẹ là ń lò tí ò bá ti sí nǹkan haramu ń bẹ̀ ìyẹn náà tún pín sí méjì gbogbo àwọn nǹkan tọ́lọ́run bá ṣe léèwọ̀ a gbọ́dọ̀ lò fún gbogbo àwọn nǹkan tọ́lọ́run bá ṣe léèwọ̀ pátápátá a gbọ́dọ̀ ajá a gbọ́dọ̀ fi ṣe ẹlẹ́dẹ̀ a gbọ́dọ̀ sọ pé a fẹ́ fi ṣoògùn ọtí a gbọ́dọ̀ sọ pé a fẹ́ fi ṣoògùn ìwòsàn ara gbogbo eléyìí wọ ni torí Ànábì sallallahu alaihi wasallam ó ti sọ fún wa wípé inna Allaha lam yaj'al shifaakum fima harrama alaykum ọlọ́run ọba àlá kò fi wòsàn yín síbi àwọn nǹkan tó ṣe léèwọ̀ fún yín so gbogbo tọ́lọ́run bá ṣe léèwọ̀ tó ní àmọ́ jẹ a lè fi ṣoògùn ìwòsàn so ìyẹn ni dàwáwù lóògùn ìwòsàn oògùn wọn èyí sọ délẹ̀ ni oògùn ìwòsàn ara ilmu tíìbì oògùn ìwòsàn ara ìmọ̀ tíìbù ìmọ̀ ìtẹ̀yẹ tó lọ kọ́ yẹ pé òkè o mo fẹ́ máa ṣèwòsàn fún ara ni mo fẹ́ máa ṣèwòsàn àìsàn fáwọn ara èèyàn torí pé nígbà tára wa bá lálàáfíà iná láàlè jọ́sìn fọ́lọ́run torí ẹ̀ l'Ànábì sallallahu alaihi wasallam ló kọ́ wa ní gbogbo àwọn oríṣiríṣi pé òkè wa bá tún sàwùdá ni o nǹkan báyìí ni o so lọ́dọ̀ tiwa náà tá a bá rí àgbo ewé oríṣiríṣi tá a mọ̀ ń lò mọ̀nà alimahu wa man jahilahu ẹni tó mọ̀ ló mọ̀ ẹni tí ò mọ̀ ò mọ̀ ọlọ́run bá ti sọ gbogbo àìsàn tọ́lọ́run bá sọ kalẹ̀ pátápátá ló ní wòsàn ní àìsàn ara gbogbo ẹ̀ pátápátá ló ní wòsàn mọ́ni alimahu ẹni tó kọ ló mọ̀ tó mọ̀ ẹni tí ò sì kọ ò mọ̀ tí ò mọ̀ so bí nǹkan bá wá sí ẹni tí ò kọ tí ò mọ̀ yóò lọ bá àwọn tí wọ́n kọ tí wọ́n mọ̀ ṣùgbọ́n síhìrù èèwọ̀ ni haramu ni gbọ́ tí mo sọ pé Ọlọ́run bá sọ ni wàlá yúfúlíhù sáhìrù àìsò àtà gbogbo àwọn tí wọ́n ń ṣoògùn gbogbo pátápátá wọn ò ní ṣoríire torí pé lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá oògùn náà là ń pe méjèèjì tí bá ti wá sọ pé oògùn ní tá à ń sọ yẹ òun ni oògùn èyí tí àwọn tí wọ́n oògùn ìtọ́lọ́wọ́n bá ṣe léwọ̀ tí bá wá sọ pé oògùn ìwòsàn ìyẹn ni oògùn ìtawọ̀ fún ìwòsàn ara èèwọ̀ ni mùsùlùmí ò gbọ́dọ̀ débẹ̀ oògùn ìwòsàn ara nìkan ni ló lẹ́tọ̀ọ́ ìyẹn ni sàbíyẹ lọ bẹ́ẹ̀ lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam pé ànàtàdáwà ṣé a lè máa ṣoògùn ìwòsàn
pé nígbà tá a ti wá gba ìsìláàmù ìsákàn máa ka nǹkan náà ní bára bá ń ro wá bí ìyàwó bá fẹ́ bímọ bí inú bá ń run wá bí kòkòrò bá mú wa lára ṣé a lè lo oògùn sí ara yẹ. ànábì wa sọ pé tàdáwà o ya ibadallah ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ máa ṣe oògùn ìwòsàn o fa inna Allaha lam yunzil da'an illa anzala lahu dawa'ahu. wọ́n ní ọlọ́run ọba àlá kò sọ àìsàn kankan kalẹ̀ àyàfi kọ́ ọlọ́run ọba ó sọ kó fi ìwòsàn ẹ̀ tí o ìwòsàn ara. ṣùgbọ́n síhìrù lè bá kánàbí ò sọ pé ó yá o ẹ lọ́ máa ṣe síhìrù rí pé èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ ṣe síhìrù èèwọ̀ pátápátá ni. ìyẹn làwọn oògùn tó tójú bọ kádàrá yẹ mo fẹ́ bímọ ọlọ́run ló dojúkọ oògùn kankan ló ṣe tó fi bímọ báyìísàn bá ń ṣe ọ ni kó lọ sí tẹ́sítì tí dókítà bá ní àìsàn ń ṣe dókítà bá ní kò sí àìsàn kankan tó ṣe tẹ́sítì kò sí wàhálà kankan tó ọmọ bẹ̀ lọ́ọ̀ ni má lọ́dọ̀ àfáà kankan inshallah ó ń bọ̀ àwọn àdìkàrù tá a máa ṣe nígbà tá a bá ní spiritual problem a ṣàlàyé gbogbo ẹ̀ fún wa lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú àánú ọlọ́run àwọn àdìkàrù tá a máa ṣe sára wa ẹ̀yẹ́ pé òkè o sórí pé ni mo ṣe ń bọ́rọ̀ bọ̀ lẹ́ẹ̀kan pé maradul kulub àbí amradul kulub àbí maradul kulub bó bá ṣe wù mí mo lè lò so èyí tó ń sọ kàntàkàntàn tí ò mọ nǹkan kan nú ẹ̀sìn tí ò ló gàgán kò yé so àìsàn tẹ̀mí ìyẹ́ kò sí nǹkan kan tó lè wo tójú kíni tójú alukur'ani lọ. alukur'ani ni lọ́lọ́run bá sọ pé fi kulubihim maradun fazadahumullahu marada walahum adhabun azim. so inú ọkàn wọn kí ló wà ń bẹ̀? àìsàn. àwọn wo làìsàn bẹ́ẹ̀ nú ọkàn wọn? kí làwọn àìsàn nú ọkàn? àwọn àìsàn nú ọkàn náà ni àwọn nifak. kéèyàn máa ṣe nifak agbàmọ́gbàtán tí ó tutọ́ tí ó fi funfun sínú tí ó fi dúdú sínú tí ó tu funfun jáde. so kéèyàn máa ṣe islam díẹ̀ kó tún lọ sọ̀rọ̀ díẹ̀ kéèyàn lọ kó má agbàmọ́gbàtán àwọn àìsàn nú ọkàn nìyẹn. so àwọn gíbà ká máa ṣe gíbà ká máa ṣe kéétà èèyàn ká máa sọ̀rọ̀ èèyàn láì dáa irú gbogbo àwọn aníyíkáyé àtàwọn àlìfùlání àìsàn ọkàn ló ń dà wọ́n láàmú. so irú wọn ní ìsìn kí ni wọ́n need? ìwòsàn ní táwa ń sọ fún wọn yìí ìyẹn ló ìwòsàn nú ọkàn wọn tó yẹ kí wọ́n lísìn sí. so tí wọ́n bá ti wá lísìn sí ọkàn wọn ò lè gbádùn láíláí. àárẹ̀ yẹn ni yóò pa wọ́n. àárẹ̀ nú ọkàn ló sì burú jáì jù torí pé òun ni àárẹ̀ nú ọkàn òun ni ló ń ba ímánì jẹ́. ṣíríkù àárẹ̀ nú ọkàn ni kúfúrú àárẹ̀ nú ọkàn ni nífàkì àárẹ̀ nú ọkàn ni gíbà àárẹ̀ nú ọkàn ni ká máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn àárẹ̀ nú ọkàn ni irọ́ pípa mọ́yàn àárẹ̀ nú ọkàn ni. so gbogbo àwọn kíní ìlàárẹ̀ nú ọkàn tó jẹ́ pé alukurani ló máa wò ó wípé tó ó bá ti ń ka alukurani tó sọ ó máa jáwọ́ ní gbogbo àwọn nǹkan ìkurani sọ pé ó gbọ́dọ̀ dá nǹkan pọ̀ mọ́ mi ọlọ́run ó jáwọ́ ò ní dá nǹkan pọ̀ mọ́ ọlọ́run alukurani wò yẹsàn nìyẹn. ọlọ́run bá fi sọ wípé wa nunazzilu minal qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin. a ti sọ ìwòsàn kalẹ̀ sínú alukurani ní tó máa jẹ́ ìwòsàn àti ìkẹ́ fún gbogbo àwọn mùmìnì. kò sì ní sàlékùn kankan fún kèfèrí àyàfi àánú àyàfi òfò torí pé mùmìnì ni ó mọ kàlùkùránì tí ó mọ ṣe kíni tí ó mọ gbọ́ tí ó mọ ronú sí tí ó mọ change ṣùgbọ́n kèfèrí kò tiẹ̀ ní gbọ́ débi pé yóò ronú sí. wala yazidul kafirina illa khasara. kò ní lékùn kankan fún kèfèrí àyàfi òfò torí pé òun tiẹ̀ bó bá tún ti gbọ́ báyìí pé nǹkan tó ń sọ ní kìnnìkan yóò tún múra ni. torí ẹ̀ ni irú àwọn aníyíkáyé yẹn tó jẹ́ pé ní bá tún gbọ́rọ̀ Ọlọ́run tá a tún sọ inú ó tún bí wọn sí yóò tún lè lóun fẹ́ ṣe fídíò òun ò ní gbà. so wala yazidul kafirina illa khasara. kò ní sàlékún kankan fún kèfèrí tó ju òfò lọ. ṣùgbọ́n mùmínì wa nunazzilu minal qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin. a ti sọ sínú alukurani tí ó máa jẹ́ wòsàn tó yẹ pé bí ọkàn rẹ bá ń dààmú tí wàhálà dé bá inú ọkàn rẹ alukurani ni tó bá ti ka alukurani nínú ọkàn rẹ ó sì tutù. ọmọ lóòrí tọ́lọ́wọ́n bá sọ wípé ba'dal usri yusra
oúnjẹ ló tí ì rí jẹ tọ́lọ́run bá sọ wípé yẹ̀rìzúkù máa ń yẹ̀ ṣá ọlọ́run bá ló ń pèsè fẹ́ni tó wù yà tí ka ìjẹ̀mú rẹ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ lọ́nà rọrùn. So tọ́lọ́run bá sọ pé òkè o bá dàlẹ̀ òun sì rí yúùsì lẹ́yìn ìnira ìrọ̀rùn ń bọ̀ wá ní òun rí ìnira lénìí bóyá ìnira ọmọ bíbí ni bóyá ìnira àìrádìsì kìíní bóyá ìnira kìíní ni ṣùgbọ́n ó ti kà Al-Qur'ani débi wípé inna ma'al usri yusra fa inna ma'al usri yusra fa idha faragita fansab wa ila rabbika farghab. Ok lẹ́yìn ìnira ìrọ̀rùn ń bọ̀ mọ́ wọ́ọ̀rì lẹ́yìn ìnira ìrọ̀rùn ń bọ̀ tó bá ṣáà ti kírun tán máa bẹ lọ́hùn kọ́lọ́hún sí. So eléyìí ni so gbogbo ohun táwọn ń sọ yẹ so maradul kulub so òun ní àìsàn inú ọkàn àìsàn agbàmọ́gbà tán yẹ so tó ṣe pé Al-Qur'an abá ti ń gbá Al-Qur'an tí wọ́n ń kà fún wa tí wọ́n ń ṣe wá sí ọ̀rọ̀ Ọlọ́run bá fún wa òdodo ọ̀rọ̀ Ọlọ́run ọba irú eléyìí tá a fà Saheed Shittu ń ṣe yẹ tó ń sọ tó ń jẹ́ kó yá àwọn èèyàn táwọn èèyàn ń pè lórí sí pé adúpẹ́ lọ́wọ́ yín tọ́lọ́run bá tó ló gbèrú yín dìde o ní ló tú wa nù dé yìí o torí gbogbo àwọn àáfàá burúkú yìí wọn ò ṣe irú àwọn kíni àwọn aníyíkáyé yìí àwọn kí lorúkọ ẹ̀ Alifulani Dáúdù Alifulani yìí àwọn ò ṣe kíni wọn ò ṣe gbogbo eléyìí wọ́n tún tàn wá jẹ ni Ọlọ́run bá wa wọ́n tún ṣàdúrà fún àwọn àáfàá wọ́n ṣàdúrà fún àáfàá Saheed so irú eléyìí so irú gbogbo eléyìí òun ni wọ́n jẹ́ àìsàn inú ọkàn tó jẹ́ pé Al-Qur'ani ni ó wòsàn ṣùgbọ́n àìsàn tara òun ni wọ́n lo dàwà fún ṣùgbọ́n síìrù èèwọ̀ ni lọ́lọ́wọ́n bá aláà ṣe sọ tá a bá lọ wọnú Al-Qur'ani al-Karim bákan náà a rí tá a bá dé inú Suratul Baqarah ní àyà 102 a rí ń bẹ̀ tọ́lọ́wọ́n bá sọ pé wattaba'u ma tatlu shayatinu ala mulki Sulaiman èyí tí wọ́n ń tẹ̀lé ni tí àwọn shayatin àwọn shaitan tí wọ́n kó sínú ìjọba anabi Sulaiman kí ni wọ́n kó sínú ìjọba rẹ̀ wà má kàfàrọ̀ Sulaiman anabi Sulaiman ò kì í ṣe kèfèrí walakinna shayatina káfàrù ṣùgbọ́n shaitan àwọn shayatin àwọn ní kèfèrí àwọn shayatin ní kèfèrí yu'allimuna an-nasa sihira kí ni wọ́n ṣe àwọn ni wọ́n ń kọ́ àwọn èèyàn lóògùn kèfèrí ni wọ́n kí lọ́lọ́ ń pè wọ́n àwọn tó ń kọ́ àwọn èèyàn lóògùn kafirun ọ̀rọ̀ ni àwọn ṣayatínù ni wọ́n ń kọ́ àwọn èèyàn lóògùn walakinna ṣayatínà káfàrù ṣùgbọ́n àwọn ṣayatínù àwọn ni kèfèrí yu'allimuna an-nasa sihira àwọn ni wọ́n ń kọ́ àwọn èèyàn lóògùn so gbogbo àfáà tó bá ti ń sọ pé káwọn èèyàn wá sóògùn kí wọ́n wá sóògùn ìtajà kí wọ́n wá sóògùn àwúre kí wọ́n wá sóògùn igbá kí wọ́n wá sóògùn àwo àfáà yẹ ṣàyàtínù lè ń sì nínú àwọn ṣàyàtínù lè ń sì ló wà àwọn àǹjànú èèyàn àwọn ni Ọlọ́run sọ pé àwọn ni kèfèrí anábì Sulaiman ò sóògùn rí kò mọ ogun àwọn ṣàyàtínù ló parú ẹ̀ má anábì Sulaiman Ọlọ́run wá ní wà má kàfàrọ̀ Sulaiman yẹ ṣe kèfèrí tí ó máa ṣoògùn káàkiri walakinna shayatina káfàrù ṣùgbọ́n àwọn shayatin yẹ àwọn ni olóògùn yu'allimuna an-nasa sihra àwọn ni wọ́n ń káwọn èèyàn lóògùn. wọ́n lálẹ́ màlàkánì bábílà haruta wà maruta a sì sọ àwọn màláìkà méjì kankan kalẹ̀ nílùú bábílà tí wọ́n jẹ́ haruta àti maruta àwọn àǹjànú ni wọ́n jẹ́ haruta àti maruta tí wọ́n wà nílùú bábílà kìí ṣe màláìkà wà má yu'allimani min ahadin àwọn àǹjànú méjì tí wọ́n sì wà ní bábílà ní haruta àti maruta ìtàwọn àǹjànú yẹ àti wọ́n jẹ́ haruta àti maruta tí wọ́n wà ní bábílà yìí àwọn àǹjànú méjèèjì yẹ wọ́n èyí kọ́ọ̀yàn lóògùn hatta yakula innama nahnu fitna títí táwọn méjèèjì ó fi sọ pé àdánwò níwá o fala takfur ẹ̀yin èèyàn ẹ má ṣe kèfèrí o torí pé gbogbo ẹni tó bá ti kọ́ ìntàwà ń ṣe yìí ó di kèfèrí o torí àwọn ti di kèfèrí ń tà wọn o àwọn àǹjànú méjì yóò sọ bẹ́ẹ̀ àwọn haruta àti maruta yẹn wọ́n sọ bẹ́ẹ̀ so fayata'allamuna minhu ma yufarriquna bihi bayna al-mar'i wa zawji síìrù tí wọ́n ń kọ́ nìyẹn wọ́n ń kọ́ tí wọ́n fi máa ya ọkọ àti ìyàwó tí wọ́n máa yà wọ́n sọ́tọ̀ọ̀tọ̀ gbogbo oríṣiríṣi síìrù tó jẹmọ́ òní wọ́n ń kọ́ wa ma hum bidarrina bihi min ahadin illa bi'idhnillah kò sì lè ṣẹlẹ̀ àdánwò yẹ kò lè mẹ́nì kankan àìníra yẹ onírò ogun tí wọ́n ṣe yẹ kò lè bẹ́nì kankan illa bi'idhnillah àyàfi t'Ọlọ́run bá yọ̀ǹda eléyìí ni òye àwọn Al-Fulani o tí wọ́n rò pé nígbà táwọn bá ṣe mítìnì táwọn bá parí ọ̀yá oògùn ṣé oògùn yín tó ti wá lápá lára Saheed Shittu láti jọ tẹ́tí ń ṣe àbí látara àwọn àfáà ẹni ṣe tó lápá kò ní lápá àfẹ́ tó bá jẹ́ ara yín tẹ́jọ́ ń sóògùn àwọn ẹlẹ́jọ́ máa dóògùn dẹ́rù oògùn bara yín kìí ṣe irú àwa.
wa ma hum bidorina bi min hadin illa bi idhnillah kò sí ìnira kankan tí ó fà fún yàn àyàfi tó lọ́wọ́ bá fi yọ̀ǹda sí so nígbà tó wá jẹ́ pé Ọlọ́run ọba náà làwa gbára lé tá à ń pè ọ̀rọ̀ ẹ̀ náà là ń sọ ògùn yóò wá ṣiṣẹ́ kò lè ṣiṣẹ́ láéláé wa yata'allamuna ma yadurruhum wala yanfa'uhum in tí ó kó nira bá wọn ò ní wọn ń kọ́ wọn ò kó tí ó fún wọn tí ó mú àǹfààní bá wọn wala qad alimu lamani ishtarahu ma lahu fil akhirati min khalaq wọ́n dẹ̀ ti mọ̀ gbogbo àwọn tí wọ́n bá ń sóògùn pàápàá tí wọ́n ń sóògùn tá a kà kalẹ̀ gbogbo wọn ò ní nípìn lálùkìyámọ̀ wọn ò ní nípìn lálùkìyámọ̀ ó láti ń sọ fún yín yìí gbogbo ẹ̀yin tẹ̀ ń lọ bá wọn ẹ má lọ bá wọn mọ́ fóògùn oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ tí wọ́n ń ṣe ẹ má lọ bá wọn bó bá nídìí ìwòsàn lọ sí ọ̀dọ̀ dókítọ̀ kó tọ́jú rẹ̀ ìwòsàn ara nìkan ní Islam permit torí pé àwọn eléyìí gan ìwòsàn bó lọ bí wọ́n sọ pé àwọn mú oògùn gan tí wọ́n ṣe fún ẹ oògùn tí ò dáa ni wọ́n gbélé ẹ lọ́wọ́ ní tó jẹ́ wòsàn ara gan tó bá sọ pé àwọn fẹ́ ṣe fún ẹ alájá ẹlẹ́dẹ̀ ọtí ni wọ́n fi ṣoògùn fún ẹ so má lọ bá wọn bẹ́tà kó má lọ bá wọn àfa àyè rárá fún anything lọ sí hospital àwọn hospital wọn kọ́ṣẹ́ wọn ó test ẹ wọn mọ̀ kí làwọn fẹ́ fi test ẹ tẹ́ lọ bá wọn wọn ó test ẹ wọn mọ̀ tí wọn ó fún ẹ àbí kó lọ lo àwọn oògùn táwọn Ànábì sálàm júwe fún wa ó tún clear àbáwọn àgbàlagbà táwọn ò fi jẹun tí wọ́n sọ fún ẹ pé lọ já ewé dógóyárò lọ já ewé jìnrìn gbó papọ̀ kó o mú yóò clear àánú rẹ jẹ̀díjẹ̀dí ó lọ ibà ó lọ tí wọ́n ó fún ẹ níyẹn ṣùgbọ́n àwọn àfa yẹn má lọ bá wọn fún anything àtògùn wòsàn ara ẹ má lọ bá wọn fún wọn ò mọ̀ kò sí èyí tí wọ́n mọ̀ ń bẹ̀ so ọtí ni wọ́n lọ kó sínú ìgò fún ẹ wọ́n sọ ẹ̀dá àwọn ẹyẹ tí wọ́n ti sọ̀dọ̀ mutí so nǹkan tí ò dáa ni wọ́n kò wọ́n jó ọmọ ilé ṣé wọn náà gbọ́ lọ́mọ ilé wọ́n jó ọmọ ilé fún ẹ wọ́n wà kó sí ọmọ kó jẹ wọ́n jó ọ̀gà fún ẹ ọmọ kó jẹ poison so ẹ má lọ bá wọn o àwọn àfáà yìí wọn èsì àfáà rè àfáà bú ni wọn o ó là mọ òṣò tànàbí ń sọ àwọn nìyẹn o ẹ ṣọ́ra fún wọn so Ọlọ́run bá wa ní àwọn gbogbo àwọn tí wọ́n bá ti ń ṣe sírù wọn ò nátúbọ̀ tán so ìyẹn ni àwọn olóyìnbó àwa ń tiwa nílẹ̀ Yorùbá àlẹ́ oògùn ṣùgbọ́n oògùn wòsàn òní ilimu òní tip òní dàwà oògùn abẹnugọ̀ngọ̀ òní síírù so oògùn gbogbo àwọn tí wọ́n bá ń ṣe síírù tí wọ́n sóògùn abẹnugọ̀ngọ̀ wọn ò nípìn kankan lálùkìyámọ̀ wàlàbí sàmà ṣàròbì àǹfùsàhùn yìí tí wọ́n aburú ni wọ́n ń rà fẹ́mi ara wọn láwùkánù yà àlàmọ́n tó bá jẹ́ pé wọ́n bá mọ̀ ni ẹ lọ ka Quran chapter 2 verse 102 ẹ lọ kà ẹ bá ń bẹ̀ èèwọ̀ ní kèfèrí lẹ́ni tó bá ṣe kó pe rẹ̀ láàfà ó bá ń sóògùn fáwọn èèyàn ó ti di kèfèrí so ká jìnnà sí so ẹlẹ́bọ ní kèfèrí ni gbogbo ẹni tó bá ti ń ṣe so gbogbo oògùn yẹ oògùn tó tójú bọ kádàrá oògùn sọ wọ́n wá sọ pé wọ́n gbé kinní kan fún ẹ pé lọ dé mọ́mọ́tò ẹ lọ dé mọ́lẹ̀ ẹ máa dé lé ìmọ́ra wọ́n wà ní òfin sọ́ra wọ́n ní àwọn ṣe bí òfin sọ́ra ni bẹ́ẹ̀ bá ti ṣe ó ti ṣe ṣíríkù Ànábì sálàm ló sọ bẹ́ẹ̀ Ọlọ́run ó dáadáa ni so tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ á jìnnà sí gbogbo àwọn àáfàá bú yìí bá ti lọ bá wọn so ó parí so kí wàá ní ìdájọ́ ẹni tó bá ń sóògùn tó bá jẹ́ pé nílùú sẹ̀ríà ìsìláàmù ni wọ́n ó pa wọ́n ni láyé Umar radiyallahu anhu torí ọ̀rọ̀ mọ̀ là ń sọ ẹ lọ ka hadith tó wà nù Sahih Bukhari hadith 3157 hadith 3157 hadith 3157 so kí ló ṣẹlẹ̀ àfáwa wọ́n gbà wá láti ọ̀dọ̀ Bajala bùnú abada kọ́ọ̀lá kátàbà Umar bùnú Khattab nígbà tó rí pé inú ìlú ò fararọ mọ́ wàhálà ń ṣẹlẹ̀ Umar bùnú Khattab ó wá kọ lẹ́tà sí àwọn gómìnà pé ó yá aniktulu kulla sahirin aniktulu kulla sahirin wa sahiro gbogbo àwọn ológun lọ́kùnrin àwọn tí wọ́n ń ṣoògùn lọ́kùnrin àtàwọn ológun lóbìnrin ẹ pa gbogbo wọn gbogbo àwọn tí wọ́n ń ṣe sírù lọ́kùnrin tí wọ́n ń ṣe sírù lóbìnrin ẹ pa gbogbo wọn ẹ pa wọn pátápátá àdìsí tó wà báwọn tí wọ́n ṣe nìyẹn tí wọ́n fi rúùlù ṣe ẹ gbogbo Yúróòpù lọ́nà gbogbo ẹ̀sẹ̀ ẹ̀rẹ́ tó ń ṣoògùn bẹ́ẹ̀ ẹ̀rẹ́ àwọn babaláwo kò sí torí pé wọ́n ti clear gbogbo wọn ẹ lè lọ ẹni tó lọ sí Dubai tó gbé kinní ògùn dání ẹ rí bí wọ́n ṣe arrest ẹ̀ wọ́n arrest ẹ̀ ni so gbogbo àwọn ibi tí ìlú bá ti fẹ́ dá so ní Nàìjíríà yìí náà ń sọ fún wọn gbogbo àwọn tí wọ́n bá ń ṣoògùn tí wọ́n ń ṣoògùn oògùn gbogbo àwọn oògùn rádaràdà tí wọ́n ń ṣe fáwọn èèyàn oògùn oṣólẹ̀ tí wọ́n ń ṣe fáwọn èèyàn oògùn ẹ̀yọ́nú ayé tí wọ́n ń ṣe fáwọn èèyàn oògùn kinní kan oògùn àṣírí bíbò tí wọ́n ń ṣe fáwọn èèyàn ẹ palẹ̀ wọn mọ́ kẹ́ ẹ clear àwọn ìjọba
ẹ̀yin ni ẹ palẹ̀ wọn mọ́ kẹ́ clear wọn ẹ bá ti pa wọ́n dànù ẹ rí pé luwa ó da so ìdájọ́ wọn nìyẹn ìdájọ́ ṣẹ̀ríà Islam lórí ẹ̀ nìyẹn pé kí ni ìdájọ́ ẹni tó bá ń ṣoògùn so ìdájọ́ wọn ni pé kí ìjọba gbé wọn kó ṣe kí ni kó pa wọn torí ẹ̀ ó ní àwọn sàbí panupọ̀ lórí ẹ̀ ni ó ní wàhádù sáhìrù alikọ́tìlù ìjìyà ẹni tó bá ń ṣoògùn sáhìrù ó ní kí wọ́n pa ruya dhalika an Umar wa Uthman ibn Affan wa ibn Umar wa Hafsa wa Jundub ibn Abdullah wa Jundub ibn Ka'b wa Qais ibn Sa'd wa Umar ibn Abdul Aziz wa huwa qawlu Abi Hanifa wa Malik so kí wọ́n pa wọ́n ni ìdájọ́ wọn nìyẹn ní ìlú ó fi rójú ní ìlú ó fi ráyè so kọ́lọ́run ọba Allah kí ó dákun kó jọ kí ó tún wá sí o kọ́lọ́run ọba kó tún wá sí àwọn tá à ń bá wé náà kọ́lọ́run ọba kó jẹ́ kí wọ́n lè ronú pìwàdà o níbi kí wọ́n ronú pìwàdà ibẹ̀ làlàáfíà wọn wà ibẹ̀ náà ní ìlú ó fi dá ṣùgbọ́n tí wọ́n bá ronú pìwàdà kí ìjọba ó gbé wọn kí ìjọba ó máa gbé gbogbo ẹni tó bá ń sọ torí à ń wáyàn ojoojúmọ́ là ń wáyàn ẹ̀rọ àmọ́ parọ́ máwọn Boko Haram wo ṣé Boko Haram wà nílẹ̀ Yorùbá ni kẹ́sẹ̀ Boko Haram àwọn àfáàyè ni wọ́n fa àwọn èèyàn jógun o ni wọ́n ń gé orí àwọn èèyàn o so ẹ lọ máa gbé wọn ní ẹ̀yin ìjọba o ẹ lọ máa gbé wọn ẹ bá ti bèrè tó bá sọ pé jálàbí lòun ń ṣe ẹ palẹ̀ rẹ̀ mọ́ wọn bá ti ní jálàbí lòun ń ṣe ẹ palẹ̀ rẹ̀ mọ́ ẹ̀yin ìjọba tá a lè ṣe là ń sọ yìí o àfáà tó bá ti ń ṣe jálàbí tí ò níṣẹ́ ẹ gbé ẹ bèrè pé kí ni iṣẹ́ rẹ̀ ó bá lọ ń dá àwọn èèyàn lóhùn ni ò dá àwọn èèyàn lóhùn kí ni sọ kọ́ṣẹ́ dókítà ni tó bá kọ́ṣẹ́ dókítà ẹ bèrè ibi tó ti kọ́ṣẹ́ bèrè sàtífíkẹ́ẹ̀tì bí ò bá ti ní ẹ palẹ̀ rẹ̀ mọ́ àwọn èèyàn burúkú tí wọ́n ń dà lóru tí wọ́n bá lù jẹ́ ojoojúmọ́ là ń wá àwọn èèyàn là ń wá àwọn ọmọ ọlọ́mọ àwọn àfáàyè ni wọ́n ń gbé tí wọ́n torí àwọn náà sọ pé oògùn da pé káwọn èèyàn máa so sólẹ̀ kí wọ́n máa ṣèyọnú ayé káàkiri kí wọ́n máa so sólẹ̀ káàkiri kí wọ́n máa ṣoògùn owó àwọn àfáàyè ni so ẹ palẹ̀ gbogbo wọn mọ́ gbogbo wọn ẹ palẹ̀ wọn mọ́ kí ìlú wa lè bá a dá o wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi. Ájìmọ̀rú mo gbọ́ pé olùtọ́sẹ̀ mẹ́ta nílùú Saudi lọ́rọ̀ fẹ́ tó kọjá yìí. nígbà tí mi ò gbẹ́ni dání owó làbúrò lọ́sùn sọ́hùn àti pé lè ṣe Ájìmọ̀sùrù ni mo tẹ̀lé lọ sí ìrìnàjò hajj mi. ọ̀sẹ̀ mẹ́ta fún ṣe hajj ṣíṣe ẹ̀yin pé sá. ó pe o tún lé torí pé ọjọ́ márùn-ún péré ni ṣe hajj èyí tó kù ziyara la fi ṣe gbogbo tí Kùránì àti àdìsí àdébùwà Muhammad sallallahu alayhi wa sallam mẹ́nu bà lágbìyànjú torí hajj pẹ̀lú sunna ló jẹ́ Amir Kobordin Àjàlá lógún ibùgbé tó dára ìtọ́jú tó péye wá sí àtìgbàdégbà látẹnu àwọn afáà tó dáńtọ́ wò ó kò sáyé àǹkàtìkè fọlọ́ngbò nílé ṣe Ájìmọ̀sùrù ṣe hajj pẹ̀lú sunna ni. nígbà wo ni fọ́ọ̀mù gbígbà máa bẹ̀rẹ̀. fọ́ọ̀mù wọn ti wà ń tà kẹ̀tíkẹ̀tí làwọn èèyàn ń gbà 14 November sí 27 November ní umrah ní oṣù Rabiul Awwal tá a gbéra umrah ní oṣù Ramadan ní 21st May sí June 4 2019 ọjọ́ kìíní oṣù kẹjọ sí ọjọ́ kejìdínlógún oṣù kẹjọ ọdún 2019 ìrìnàjò àjò tẹ̀yìn máa wáyé 24 Tokunbo Street Lagos Island làwọn èèyàn ti ń gba fọ́ọ̀mù fún àlàyé ẹ pé 08023364653 tàbí 09095604931 Ájìmọ̀sùrù ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé.